kékulé gbọ́ kó lọ sọ fún toko kádùn gbọ́ kó lọ rò fún bẹ́ẹ̀ gangan ni káyọ̀ gbọ́ kó lọ sọ fọ́kọ ìyàwó àgbẹ̀ kó lọ rò fagbẹ̀ lálà pé Àríkẹ́ tilé kan lọ́dún àwípa yorí lọ́mọ tilé kan lọ́dún wípa Yakílagún tilé kan lọ́dún wípa ọmọ wọn ní Gbàgùrà tilé kan lọ́dún torí ìgbọ̀dún ọjọ́ kan ni Àríkẹ́ ọmọ wọn ní Gbàgùrà nílùú Ẹ̀gbá Ìlàkè òkú ọjọ́ bíi tèmi ìgbọ̀dún ọjọ́ kan ni torí ọjọ́ tó bí ní sáyé ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni ọjọ́ tí gbogbo ẹbí dùnnú tí gbogbo ará dùnnú wípé àbọ̀mọ̀ tuntun sílé ayé ọjọ́ tí ìyá kẹ́ ó ta mí ó rò mí ẹ bá ń gbá pa mi ẹ bá ń gbẹ̀sẹ̀ mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dilé ìwòsàn gangan ọjọ́ tí Àríkẹ́ dé sáyé ọjọ́ ńlá ló jẹ́ ọjọ́ ńlá ló jẹ́ ọlọ́dún àmọ́dún ẹ̀ lọ́dún torí oyin mọ̀ tẹ̀ nínú afárá Àríkẹ́ ìran ìjò lámọ̀ tẹ̀ nínú apà ṣé bí àwọn mọ̀ tẹ̀ láre èrè ni ìgbọ̀dún ọjọ́ kan ni orí ajá ògbóbi olú gbogbo tí igbó Àríkẹ́ wàhálà bíi lálà lókìtì ẹ̀fọ́ orí ajá òpẹ́ láyé orí ajá òṣọlẹ̀ bàbá rẹ̀ pẹ́ kọ́rin kése ìgbà tó dùn yọ̀ lọ wọn bá oníjọ́ parẹ́ mọ́ ẹ lójú Yakílagún máa ń gbọ́ ohun ẹnu mi orí lọ́nà mo ní o máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lọ ṣá máa ṣọlá náà lá bàbá rẹ̀ adéwèyàn ní í ṣe tọ́lọ̀ wọn bá ní í ṣe láéláé kábíyèsí onígbòkò lónìí máa kẹ́ ẹ pópó ọdún ọdún òní fẹlẹ́ yìí ṣàṣemọ lágbára ọlọ́wọ́n ọba ìgbọ́dún ọjọ́ kan ni orí ajé òpẹ́ láyé orí ajé òṣọlẹ̀ bàbá rẹ̀ pẹ́ kọrin kése Àríkẹ́ jẹ́ wọ́n ṣe wéréwéré kí n tún ya pálọ̀ bàbá rẹ̀ lọ Àríkẹ́ ṣe máa bọ̀ lẹ́wọ̀n bàbá rẹ̀ ni Yakílagún mo níṣẹ́ máa bọ̀ lẹ́wọ̀n bàbá rẹ̀ ni ayọ̀rí ló mọ̀ mo níṣẹ́ máa bọ̀ lẹ́wọ̀n bàbá rẹ̀ ni ṣe bí Gbàgùrà ní Ẹlẹ́gbà Ìlàkè ilé wọn bàbá rẹ̀ ni Ìmọ̀gún tún ní ọmọ ọ̀rọ̀ nírè èjì ní gbé nílé wọn bàbá rẹ̀ èjì ní gbé lẹ́ni mo rí bàbá rẹ̀ èjì wá ń dé Mògún ará Ìlágbẹ̀dẹ ọmọ awọ́rin tún nìrọ̀ ilé àwúlẹ̀ wo wọn ọmọ abúlé ṣòwò ọmọ lọ́kọ̀ọ́dẹ mo ní ó máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lọ Ìmọ̀gún ọmọ ọ̀rọ̀ nírè ọmọ èjì wẹ́wẹ́ wọ́n jẹ́ ìnájà ní sàábé tójó wẹ́rọ jẹ́ ìnájà tirè kò ṣe jí kò ṣojo ẹ jẹ́ kí ìnájà ní Mògún kalẹ̀ ará Ìlágbẹ̀dẹ ọmọ awọ́rin tún nìrọ̀ sàgbàdà mọ́rọ̀ bẹ̀rẹ̀ ó kàn láàárọ̀ ọbẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ ìgbọ̀bẹ̀ ọ̀múdì méjì mo yọ wọ́n ṣókóló ẹrú òde nírọ̀kọ̀ Àríkẹ́ ìwọ̀n fún onílé wọn rẹ̀ àgbàdà ọmọ bíbí ní rẹ̀ mú ṣíkíní wọ́n rọ̀ nílé bàbá rẹ̀ ọmọ rọ́wọ́ bí Alágbẹ̀dẹ ò bá rọwọ́ tọlọ́kọ́ tàládá wọn máa sunkún rè lọ́nà oko wọ́n máa pé bàbá yé wá ń dé tí mú rìn jẹ ẹ̀yìn ọ̀gbẹ̀rì ẹ̀ bá fẹ́ yídò ìjẹ́wò ẹ mọ̀ pé yá Alágbẹ̀dẹ ò rọrin ìrẹ̀lẹ̀ bọ̀lẹ̀ mọ́kọ́bọ̀ ní Àríkẹ́ ìwọ náà ní mú ṣùbọ̀ fún Alágbẹ̀dẹ nílé Olúmákì ọmọ ìṣògùn bàbá yìí dì mẹ́dìyẹ ṣògùn lọ́dún tóyá ajá gúdùgbà alẹ́ yìí dì mẹ́fà ní tirè alẹ́ bó bá ní mi fẹ́ má wá mi wá rè Lágbẹ̀dẹ torí máa dún lójú máa dún lẹ́nu má ṣàgbọ́njà sálẹ̀ wórìwórì èjì ní gbé nìyẹn o Àríkẹ́ èjì ní gbé ní ará Lágbẹ̀dẹ ọmọ awọ́rin tún nìrọ̀ sàgàdà lẹ́rọ̀ bẹ̀rẹ̀ àìsí onírè àòrókò àìsí onírè àòyẹ̀nà bọ́ pásítọ̀ onírè àòní ti gódógbò ẹ̀rú síwájú ẹ̀rú onírè nírọ̀ kọ́lé àwọn bàbá tó bí ọlọ́mọ
àyàkílàgùn lé ní mojúbà ọmọ bàbá rẹ ìmọ̀gún ní ọmọ rẹ nírè èjì ní gbé ní ara lágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbìrì bí ẹni fọ ọmọgùnfẹ́ gbìrì bẹ́ẹ̀ ní ìjókòó nírè òṣónú alágbẹ̀dẹ kì í tẹ́wọ́ owó wọn ní ẹ̀dá alẹ̀ kẹ́ máa lọ ni ìmọ̀gún ní ọmọ rẹ nírè a ò ní bímọ ní kápò iṣẹ́ owó rí a ò ní bímọ ní kápò iṣẹ́ owó rí àríkà o ìgbà funfun ebete ni bàbá yín fi wọn wo fọmọ tiwọn ìmọ̀gún ọmọ rẹ nírè èjì ní gbé o ọmọ awúkọ́ gbìnrín bí ẹni fọ àgbẹ̀dẹ àkọ́tètè kọ̀ tí ìṣọwọ́ ẹ̀mú jìgínní okú ọjọ́ bíi tèmi o orí ajá ò pẹ́ láyé ọ̀pọ̀ bí olú gbogbo ti igbó wàhálà bí ìlàlà lókìtì ẹ̀fọ́ ọ̀gbọ́ bí àgbàkan tí wọ́n bẹ nífẹ̀ẹ́ òtáyé ọgbogbogbò ọfọmọwú sóde ọrùn ọmọwú yọ títí ọmọwú dókínì kò tí bó tilẹ̀ ń kó pẹ́lẹ́ ayé yìí tó ó ní mò ń lórí ọmọ rẹ̀ wá máa rájẹ jẹun wá dàbí èèyàn tọ́ba wa níta ló kọrin ẹ̀wì iṣẹ́ létí náà akọni akéré òun lèmi jẹ́ ọmọ lọ́ta odò.